sí ọmọ ọdún 13 gbọ́dọ̀ wáyé ní kánkán, àti wípé kí ìpolongo lórí ìfipábánilòpọ̀ wà káàkiri, kí wọ́n sì kàn sí olórí ètò ìdájọ́ ní ìpínlẹ̀ Èkó àti ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin àti lílé ìṣẹ́wọ́gbẹ́ tó ń ti kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó láti gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ, nítorí ẹni tó wu irúfẹ́ ìwà bẹ́ẹ̀ sí ọmọ ọdún 13 kò lẹ́tọ̀ọ́ láti lọ láì jìyà. Ààbọ̀ láti gbọ́ láti ẹnu Ṣògorẹ́níkejì láti ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó. Bákan náà láàrin ọ̀sẹ̀ la sọ fún wa wípé aya ajínrere àgbà fún ìjọ CAC lágbàáyé, ìyẹn wòlíì obìnrin Christiana Abiara, jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn àìsàn ráńpẹ́.
àwọn nǹkan ilẹ̀ òkèèrè. Lákòótán ó fi kún pé kí orílẹ̀-èdè yìí ó mú àdínkù bá lílo nǹkan ilẹ̀ òkèèrè kó sì gbé tiẹ̀ lárugẹ, nítorí orílẹ̀-èdè kórílẹ̀-èdè tó bá gbọ́kànlé nǹkan ilẹ̀ òkèèrè tí kò sì káràmọ́sìkì titi ẹ̀ kò lè tẹ̀síwájú. Láti